Aṣẹ́gun àti ẹ̀jẹ̀ ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi ọ̀bí ìṣẹ́gun Olúwa jẹ́ tiwa a kì yóò ṣubú. Kò sóhun tó lè borí agbára rẹ̀. Ṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ Jésù. Bàbá fún wa ní ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹni tá a bá fẹ́ lẹ́ṣẹ̀ síbẹ̀ ó wá ó jọba. Àwájú aṣẹ́gun lọ, àwájú aṣẹ́gun lọ. Wọ́n ṣòde sí wọn tó ní ọkàn. Ó ṣe òjẹ́ sí wọn tó ní ògo. Ó ṣe òjẹ́ sí wọn tó ní ògo. Títí ayé mi lèmi yóò máa yìn. Jẹ́jẹ́ I go praise you for life. Ìwọ̀n gbà tí mo wà láyé kò sọ bá mi ọ̀pọ̀. Agbára Nangode, Nangode, Ìmẹ̀lá, Ìmẹ̀lá. O ṣeun bàbá mi, o ṣeun bàbá, o ṣeun bàbá mi, o ṣeun bàbá. Fáwọn agbára wa ọjọ́ yìí lágbára pọ̀ ẹ̀ là ń ga jù ńgbà sọ́wọ́ yẹn. Ọlọ́run kí ló dé wá ń wò báyìí? Ẹ̀yin tún ń jó ọlọ́ ẹ bá ń fi kalẹ̀ sí. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Gbogbo ojú tó wọ̀ wá ń lé pátápátá. Ó tún kí n kọ́ àmójúbà àkọ́tún ètò bàbá ètò fún tọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́yìn kan, àlejò mi ilé agbára lónìí. Olórin ẹ̀mí pàtàkì ni wọ́n, in fact tí wọ́n pọ̀ lọ́dọ̀ tèmi. Ọ̀rẹ́ ni wá, ẹ̀jẹ̀ ni wá. Ó tó fi ọdún mélòó kan tí a ti jọ ń bọ̀. Ó tó di pé a tún wá rìnà pàdé ara wa. Wọ́n ní pé dandan lá wọn láti dé orí ètò bàbá ètò lónìí. Olú Samuel Babalọlá tí gbogbo á mọ̀ sí Bàbá Fọhùn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọwọ́ mi rẹ̀. Ẹ kú sí ẹsọ bá. Ó lágbára bó ti yẹ pé kọjọ kó ló ẹ̀ ń léyìn káàkiri náà tó wá sí ètò bàbá ètò. Show pọ̀, administration pọ̀, ẹ̀yin ni níbí ẹ̀yin ni lọ́hùn, owó tí wàá pọ̀ gan. Torí ìgbà tí èmi ẹ wojú mi náà nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náwọn ayé gbà yẹn lọ́hùn, nígbà tá à ń kópa ní Kọ̀tún Egbe wa nǹkan kan gbà yẹn lọ́hùn, tí ìrówó gẹ fọ́ǹkì báyìí àti pé aṣọ yín ìlẹ́gẹ̀ẹ́ tó báyìí bẹ́ẹ̀ ṣe wá ṣe tí apá aṣọ yín ògùn lé lẹ́gẹ̀ẹ́. Bàbá Fọhùn, inú mi dùn láti ròyìn láti gbà yín lálejò sórí ètò bàbá ètò lónìí. Bàbá Fọhùn, in tó sọ yín di olórin ẹ̀mí gangan ibẹ̀ láti wò lónìí. Báwo ni Bàbá Fọhùn yín Olú Samuel Babalọlá, báwo lè ṣe di olórin ẹ̀mí? Ẹ ṣeun olóòtú, ọ̀rọ̀ ńlá lẹ béèrè lọ́wọ́ mi. Tó bá jẹ́ mi lẹ́yìn ni màá fi orin kí àwọn ará ilé ká lè mọ̀ pé olórin tó gbójú gbóyà lóòótọ́ ni Bàbá Fọhùn. Máma jẹ́ ń kú tán kan tó fìrẹ̀ wá mi rí. Ọlọ́run jọ̀ọ́ ṣàánú èmi náà o. Èdùmàrè má jẹ́ ń jìyà yìí jù o kí n tó lè dọ̀ ọ́ lọ́lá o. Ẹ ti ẹ̀ jìyà pọ̀ mo mọ sítórì. Máma jẹ́ ń kú tán o kan tó fìrẹ̀ wá mi rí. Èdùmàrè má jẹ́ ń jìyà yìí jù o kí n tó lè dọ̀ ọ́ lọ́lá o. Bàbá dákun tètè ṣàánú ayé mi o kọ́mọ aráyé tó advice mi. Wọ́n ní o jẹ́ wá kan ṣe kan rẹ̀ ọjọ́ orí rẹ̀ mà ti ń lọ. Ẹ ti lé 40 báyìí. Ìgò bẹ̀tà o jẹ́ tètè lọ dọ́gbọ́n sí.
torí àpèsè ò bá tètè lówó lọ́wọ́ o ìkókó a máa pè ní ránníṣẹ́ àmọ́ bórí àpèsè bá wà tiraka tó dọ̀ọ̀lọ́lá láyé ayé a máa fi owó orí sí ni ẹ kú lé o gbogbo ara lé. tó ó dà bẹ́ẹ̀ náà là á kí ni ẹ kú lé náà gbogbo àbí wọ́n ní ẹ kú lé wà là á kára lé ẹ káàbọ̀ là á kérò ọ̀nà gẹ́gẹ́ bí n tí mo bèrè lọ́wọ́ lẹ́ẹ̀kan kó tó di pé ìmọ̀ràn ilé tí kẹ́ fi orin káwọn sí ilé ká lè mọ̀ pé bàbá fún un gangan lẹ́wà lórí ètò lónìí in tó sọ yín di olórin ẹ̀mí tó di tí a bá ti wo ń tẹ́ fi wọlé gangan lórin tẹ́ fi wọlé a ti mọ̀ pé ó dàbí pé ìyà jẹ díẹ̀ láàrin ọkọ ẹ pé ẹ jìyà nínú ìkànnì méjèèjì ẹ dàbọ̀ ẹ pé ẹ jìyà tàbí ìyà jẹ yín ẹ má bínú pé mo lóró òun bẹ́ẹ̀ fún yín ẹ̀wọ̀n rẹ̀ ni wà á lè kó yín kù so n tó wá sọ yín di olórin ẹ̀mí gan-an òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àgbéyẹ̀wò náà ní ìṣẹ́jú díẹ̀. ẹ ṣe ohun tí mo lè sọ pé ó sọ mí di olórin ẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí olóòtú bàbá tó bí mi kì í ṣe olórin ìyá tó bí mi ò dẹ̀ kì í ṣe olórin ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe àdúrà lẹ́ nínú ilé àwọn orin tí wọ́n máa ń kọ nínú ìwé orin CAC nígbà yẹn lọ́hùn tí dáàdì wa bá ti mú aago tó bá ti ń lu aago àwọn ìṣòro tí wà dẹ̀ ní àdúrà lẹ́yìn a máa ṣe doníṣòro ni. àwọn àdúrà aago mẹ́jọ wà ní ìṣòro bẹ́ẹ̀ ni tó bá ti dago mẹ́sàn-án tá a bá ti bẹ̀rẹ̀ báyà bá lérò pa à ń lọ sùn láago 12 lọ́la pa bàbá bá ti bẹ̀rẹ̀ orin inú ìwé tó bá ti ń kọrin díẹ̀ láti bẹ̀ yẹn ó mọ́ mi lára láti máa dájókòó máa kọrin títí tó fi di wípé mo wà lára àwọn kwaya wa kan nínú ìjọ tí mo wà tẹ́lẹ̀. kí lórúkọ ìjọ yìí? CAC Òkè Ìmọ́lẹ̀ Agbowó Ìbàdàn. Òkè Ìmọ́lẹ̀ lágbowó Ìbàdàn torí gbogbo ojú tó ń wò wá nílé púpọ̀ nú àwọn ọmọ ìjọ yín ní ọdún náà lọ́hùn wọ́n ń wò yín báyìí. pàápàá àwọn bàbá tó jẹ́ bàbá yín ní Olúwa ń gbà náà lọ kí lórúkọ bàbá tó jẹ́ pásítọ̀ yín lọ́dún yẹn lọ́hùn? àwọn bàbá wa Ọlọ́wẹ̀rẹ́. bàbá CAC nù. bàbá automatic. iná bàbá kíákíá. tó ó ń gbọ́. so bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. tẹ wá fi di olórin ẹ̀mí. tí ó fi di ẹ̀bùn tí Ọlọ́run fún wa. bàbá fọhùn tí ayé fi wá ń pè yín lónìí gangan tí wọ́n bá wo orí yín pọ́ǹkì lẹ́gẹ̀ tí wọ́n bá ẹgbẹ́ ètò ìgbẹ́ni tí ẹ̀ ń wò mí tí wọ́n bá pè yín bàbá fọhùn èrò inú ti tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ni wípé bíi kí gbogbo irun ó ti di funfun bíi kẹ́yìn iwájú bíi mẹ́jọ ó ti sọnù lọ́wọ́ iwájú kí tẹ̀yìn gan-an ṣùgbọ́n nígbà tí a wá sórí ètò lónìí gbogbo ojú wa rí i pé ẹni tí ń pè ní bàbá fọhùn pọ́ǹkì ni á gẹ̀ olórin sí ni wọ́n sì yọ̀ǹgì kí ni tó bí bàbá fọhùn. ẹ ṣe olóòtú a ṣe orin kan nígbà àkọ́kọ́ mo lè pè nígbà àkọ́kọ́ ṣùgbọ́n kì í ṣe ìgbà àkọ́kọ́. kí ni àkọlé orin? àkọlé yẹn ní Fọhùn Agbára. Fọhùn Agbára. bẹ́ẹ̀ ni so orin yìí nígbà tí mo délùú Èkó òun làwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ mi máa fi wá ń pè mí pé bàbá fọhùn ibi tí bàbá fọhùn ti jáde. tó lóòótọ́ èmi mọ ìtàn tó ní ọmọdé tọmọdé ò bá bá ìtàn yóò bá àròbá wọ́n sì láròbá rẹ̀ bàbá àtọ̀ ṣùgbọ́n púpọ̀ nínú ojú tó ń wò yín lé pàápàá àwọn tó ti mọ àtàwọn tí ò tí mọ yóò mọ èrèdí tí ẹ fi ń jẹ́ bàbá fọhùn. tábàdìkà máa ṣe ní méjì mẹ́ta báyà tó bí ọdún mélòó tẹ́ ẹ ti ń kọrin ní tẹ́ ẹ ti mú lòkùnkúndùn dáadáa tẹ́ ẹ ti fi ṣiṣẹ́ ṣe. tí mo bá kà á ní méjì bẹ́ẹ̀ ṣe sọ látìgbà tí mo ti dá dúró fún ara mi. tẹ́ ẹ ti dá dúró fúnra yín. tí mo ti dá dúró fún ara mi. láti 96. ọ̀nà díẹ̀ o tẹ́ ẹ ti dá dúró fúnra yín. ó ní láti jẹ́ pé ẹ kọ́ iṣẹ́ yìí lọ́wọ́ èèyàn kan tálẹ́ńtẹ́ ẹ kọ́ ṣe orin lọ́wọ́ ẹ̀ kó tó di pé ẹ dá dúró kéèyàn tó dá dúró fún rẹ̀ ó ti gba bẹ́ẹ̀ bí kan kọjá. mo sọ lẹ́ẹ̀kan pé mi ò ní bàbá tó ń kọrin tàbí ìyá tó ń kọrin bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ rìn lábẹ́ ẹgbẹ́ kankan ju kwaya tí mò ń sọ yìí lọ. kwaya ìjọ bàbá Ọlọ́wẹ̀rẹ́ ń bàdàn. bẹ́ẹ̀ ni níbi ọdún wo sẹ́yìn? 87 juvenile choir. lẹ́wà ń gbà náà lọ́hùn. bẹ́ẹ̀ ni. 1987 títí di àkókò yìí ó fẹ́ tó ọdún tó pọ̀ díẹ̀ ẹ ti ṣe tó bí ìyàwó mélòó báyìí? a lè mú